ẹ kú lé làkàrà lé, ẹ káàbọ̀ làákérò ọ̀nà. Èmi ọmọ yín náà ní Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná, ọmọ Ọ̀pẹ̀rọ̀ Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ Òdè Láfọ̀ṣẹ. Èmi ọmọ Ìjìrè ará Ìṣokùn, ọmọ wa mọ̀jòkó jílẹ̀gbẹ́, ọmọ Adélé tejiteji. Kí ni mo fẹ́ sọ lénìí? Mi ì mọ́rọ̀ rẹpẹtẹ wá o. Mo kàn fẹ́ kí bàbá mi, mo fẹ́ ti ara wọn, mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi mọ̀ wọ́n. Bàbá mi náà fúnra ara wọn ló máa tẹ̀ kọ́kọ́ sọ orúkọ ara wọn fún wa, nítorí ẹni tó yẹ kéèyàn mọ̀ ni ẹni tó yẹ kéèyàn súnmọ́ ni. Láṣẹ Ìdùmarè, gbogbo ẹni tó bá yẹ ká dúró dè á ní sá fún. Ẹ kú lé bàbá mi. Ìyá mi, ẹ ṣé mo dúpẹ́. Fún àǹfààní àwọn tí ò mọ̀ mí tẹ́lẹ̀ àtàwọn tó tún ti mọ̀ mí, orúkọ tèmi ni Ifátọ́lá Olórìndé. Lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń mọ̀ nínú fíìmù pé ọmọ rí odó tàbí bàbá àpàkọ́, wọ́n ṣe ń pè mí nìyẹn. Ẹ ṣé. Ṣẹ́yìn náà gbọ́ nǹkan tán pera wọn yẹn? Ọmọ orí odó, ẹni tán bá fọ́mọ orí odó mọ́ lórí kò tún dìde mọ́. Wọ́n tún ní bàbá àpàkọ́, ẹni tó bá fi pàkọ́ gbálẹ̀, ẹ mọ̀ pé èèyàn náà ò tún dìde mọ́. Lágbára Ọlọ́run, lágbára Elédùmarè, gbogbo ibikíbi tí ò bá yẹ ká ṣẹ̀ sí, àní ṣẹ̀ sí. Àṣẹ Ìdùmarè. Fún pé ẹ tiẹ̀ kọ́kọ́ wá sí iléeṣẹ́ wa, iléeṣẹ́ àtúnṣe Yorùbá. Èní ò kì í ṣọjọ́ tí a máa fọ̀rọ̀ wárọ̀ wò lẹ́nu yín, ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé èèyàn pàtàkì ni yín, ẹ ò wá gbọ́dọ̀ fẹsẹ̀ tẹ bíbà yìí káwa náà ká má wàá ṣe nǹkan àpẹẹrẹ. Lórúkọ iléeṣẹ́ wa, lórúkọ gbogbo àwọn crew mi, Adéròmú, Kazeem àti Adékúnlé Àlùkò Papi, lórúkọ èmi náà Yétúndé Yèyé Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná, wọ́n ní ká fi àpẹẹrẹ kékeré yìí ká fi ṣe ìdánimọ̀ pé ẹ wá sí iléeṣẹ́ wa, ẹ wá bẹ̀ wá wò. Ẹ wá bá wa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìkẹdẹ̀, bá wa wúre fún iléeṣẹ́ ìkẹdẹ̀, wá bá wa bẹ àwọn èèyàn wa pé kó ràn iléeṣẹ́ yìí lọ́wọ́. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní yín ni kẹ́ni ó lè ṣe mí. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Yèyé Yétúndé Kẹ́hìndé. Ilé ìyá mi lẹ́nu, ìyàlẹ́nu ló jẹ́ fún mi. Ká mọ̀ra ẹni kí wọ́n pé èèyàn kan dẹ̀ tó fi nǹkan bàbá kan tó fi ta ní lọ́rẹ. Yèyé Yétúndé, iléeṣẹ́ yìí ò ní jóná. Gbogbo àwọn tí ẹ wá jọ kú kíní ìpapọ̀, ẹ ní Adéròmú, Kazeem àti Papi, àwọn náà lẹ́jọ́ ṣe. Lágbára lọ́wọ́ Olódùmarè, ìjà ò ní tú yín ká o. Iléeṣẹ́ yìí ò ní lọ sẹ́yìn. Bẹ́ẹ̀ ṣe wá fún mi lẹ́bùn lónìí, gbogbo tẹ́ ẹ ti ń lé tọwọ́ yín ò tí ì tó, Olódùmarè jókòó tó. Gbogbo tẹ́ ẹ ti ń lé tọwọ́ yín ò tí ì tó. Àtàwọn kúrú yín náà ni gbogbo yín ni mo jọ ń ṣàdúrà papọ̀ fún o, torí tó bá dáa fún olórí kó dáa fún ọmọ ẹ̀yìn ni, tó bá dáa fún ọmọ ẹ̀yìn kó má bàjẹ́ fún olórí, kò wá dí bàjẹ́ fẹ́ nìkankan nìyẹn. Lágbára lọ́wọ́ Olódùmarè, gbogbo tí mo tọrọ fún yín lónìí yóò rí bẹ́ẹ̀, yóò ṣẹ bẹ́ẹ̀ o. Ẹ wá ní fi ti nílẹ̀ kẹ́ máa fi tọ́ tẹni ẹlẹ́ni o. Àwọn tí ó jẹ́ kúrú yín wọn ní kúrò yín lọ, ẹnu ò ní gbari wọn lẹ̀, yóò ṣe rí nìyẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi máa wá sí orí YouTube Yèyé Yétúndé Kẹ́hìndé, ẹ máa bá mi lọ síbẹ̀, ẹ mọ̀ yìí pé èèyàn ni wọ́n. Ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé ogun. Ẹ ṣé. Ẹ̀yin náà ẹ wá délé láyọ̀. Àṣẹ Ìdùmarè. Àṣẹ. Kò sí béèyàn ṣe máa rìn tí ò ní fẹsẹ̀ kọ, ṣùgbọ́n èyí téèyàn máa ṣubú tí ò ní dìde kò ní dé bá yín. Láṣẹ Ìdùmarè, ẹ̀ ní délé bòkú ọmọ. A ti mọra báyìí, àìmọra kò ní ṣẹlẹ̀ sí wa mọ́, a máa mọ̀ ọ́ ṣe ni. Àṣẹ ìyá mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan. Ẹ̀yin èèyàn mi nílé, lórí ètò yẹn náà ni àtúnṣe Yorùbá. A ní lè rí jù báyìí lọ nítorí wípé a fẹ́ sọ gbogbo ẹ̀ tán, ṣùgbọ́n wá ń lọlé náà nìyẹn lórí ètò yìí. Èmi ọmọ yín náà ni o, Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná, ọmọ Ọ̀pẹ̀rọ̀ Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ Òdè Láfọ̀ṣẹ, ará Ìgbórè àṣà, ọmọ aṣẹ́wélérí. Ó dàbọ̀.